òun náà ni ọ̀rọ̀ tí a kà ọ̀rọ̀ Al-Qur'an ayàtà kà tí Allah subhanahu wa ta'ala tí ó ṣàlàyé fún wa báwo ni a ti lè yanjú ọ̀rọ̀, báwo ni a ti gbọ́ alẹ́bí àbùkátà wa. Wọ́n fẹ́ ṣe nǹkan ní nǹkan tó bí lẹ́mìí rẹ ní ó jẹ́ nǹkan tó dáa pé wọ́n fẹ́ nǹkan yìí bó lóun fẹ́ ṣe nǹkan yìí, wọ́n fẹ́ oní project kan níwájú ẹ̀ tó tóbi rí ẹ̀mọ́ wa ní ìsìn àti fẹ́ ṣe exam ń bẹ wájú yín àbẹ́ẹ̀kọ́ kó máa jẹ́ gbowó yege àtàwọn nǹkan mìíràn tó kálukú ní bùkátà. ẹni tó ní bùkátà owó ń bẹ, ẹni tó ní bùkátà gbogbo bùkátà yìí mọ́ ní Al-Qur'ani ó ní ẹmọ́dára ilá mú kiri o, mọ́ lọ lé olóòsá o, mọ́ lọ lé ẹlẹ́bọ o. Kí ló wí fún wa? wọ́n ní pé wasta'inu bis-sabri was-salah wa innaha lakabiratun illa 'ala al-khashi'in. wasta'inu bis-sabri was-salah, ẹ máa wá ìrànlọ́wọ́ Allah subhanahu wa ta'ala níbi tẹ́ bá fẹ́ ṣe láwọn ẹsẹ́, níbi bùkátà tẹ́ fẹ́ kọ́lọ́wọ́ bá yín yanjú ẹ̀ tó rẹ̀ tí ó yanjú ẹ̀ ju Ọlọ́run náà lọ. Ó tóbi lẹ́mìí rẹ, ó lè lọ́kàn rẹ pípọ̀ fẹ́ nǹkan yóò ṣẹlẹ̀ ṣùgbọ́n orí pọ̀lẹ̀ ni ó lè ṣe. Ista'inu bis-sabri was-salah, ní tí o múra sí o náà ní kó farabalẹ̀, má ṣe gàràngàrà, má lè ra rẹ lọ síbi tọ́lọ́run ò lé ọ lọ. Allah subhanahu wa ta'ala ní pé owó tí ọkàn sí ni pé ní sùúrù farabalẹ̀ was-salah, kó o múra sí ìrun, kírun ọ̀ràn yóò dúó dáadáa lásìkò. tí ọ̀ràn yẹn bá dúó dáadáa lásìkò kó a mú náfìlà mọ́. náfìlà ọ̀pá méjì ọ̀yanjú bùkátà èèyàn. náfìlà ọ̀pá méjì tó bá yàn fọ́lọ́run gbogbo tí ó ga lọ́kẹ́ ọlọ́bọ̀ yanjú ẹ̀ rọrùn. àìdúró tọ́lọ́run nínú ọmọ wa kú àkiri ọmọ ìyá mi wasta'inu bis-sabri was-salah fa innaha lakabiratun illa 'ala al-khashi'in. múra sí ní àtẹ̀mọ́ra ìwọ ọmọ ìyá mi. tẹ́ ẹ rí ibi ẹ̀tẹ̀mọ́ra táà ń sọ ọmọ ìyá mi ó pàtàkì gan ìwọ ọmọ ìyá mi. a máa gbọ́ pípé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sílẹ̀ yìí lónìí, ó tún di jọ́ kan báyìí ó ṣẹlẹ̀ sílẹ̀ yìí. tẹ́ bá lọ wádìí ń tó ṣẹlẹ̀, ní tí ń ṣẹlẹ̀ sẹ́lòmíì náà ni, ní tí ń ṣẹlẹ̀ sẹ́lòmíì náà ló ń ṣẹlẹ̀. àmọ́ mùsùlùmí ó gbọ́dọ̀ farabalẹ̀ ń tiẹ̀, ó gbọ́dọ̀ ní sùúrù, gbọ́dọ̀ tara ju bó ti yẹ lọ. wọ́n ní pé nǹkan ìbá lágbára was-salah, bọ́ síbi ìrun wọ́lọ́n, nǹkan yìí bá ń yanjú ẹ, nǹkan tí bàmínú jẹ́ bá ń sọ́ dìdùnú ìwọ́lọ́n, wọ́lọ́n ṣàánú mi bùkátà ìbá ń yanjú ẹ, ó tóbi lọ́kàn mi. wasta'inu bis-sabri was-salah wa innaha lakabiratun illa 'ala al-khashi'in. ẹmọ ìyá mi ó fẹ́ sọ̀rọ̀ kan fún wa. sẹ́ẹ̀rí ní ìgbà ìmọ̀ nígbà asùn jàìlíyà, àsìkò kan tí ó wà sáájú kí Ọlọ́run tó gbé Ànábì sàlám ó tó gbé dìde ni. àsìkò yìí ẹmọ ìyá mi, arábìnrin kan ń bẹ wọ́n ń pè ní al-Khansa. Khansa yìí nínú àwọn Lárúbáwá gidi ni, ó sì kọrin tọ́pọ̀ mọ́ gbajúmọ̀ sí bí orin. ẹmọ ìyá mi fẹ́ kẹ́ ẹjá mọ ipa tí Islam kó lára wa o. ó fi jẹ́ wípé tí nǹkan bá ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sẹ́ni tó gbọ́ lọ́hùn gbọ́, àbẹ́ni tó ṣẹlẹ̀ sẹ́ni tí ò gbọ́ lọ́hùn gbọ́, lọ́dọ̀ ẹni tó bá gbọ́ lọ́hùn gbọ́ kò ní kọjá àlà. àmì tí ò gbọ́ lọ́hùn gbọ́ ó lè para rẹ̀ gan torí ẹ̀. tó kàn yín kí ni yóò lè dáa mọ́ ó sì para rẹ̀ ní kó gbé nǹkan jẹ, àbí kó bọ́ sódò, àbí kó fi nǹkan síra rẹ̀ kó lọ́ọ́ là ń bẹ́ o. àbáyà tí ìmọ̀ gbọ́ tó gbé lámà ní ká pokùn sọ ó ní pé bísíǹsì ẹ̀ dàrú. ká ní mùsùlùmí kí ni ó ṣe? yóò bọ̀ pé Ọlọ́run ló mú wá, yóò wà ní sùúrù, yóò farabalẹ̀, kò ní bara jẹ́ bó ti yẹ lọ, kò ní sọ́ di kèfèrí. kí ló tún máa ṣe? yóò múra sí náfìlà lẹ́yìn ìgbà tí ọ̀nà yẹn bá dúró dáadáa. ìlú wákàtí kà á gbà lọ́wọ́ rẹ̀, ìlú wákàtí máa ń tàn kírun, ìṣẹ̀lẹ̀ tó rí ọ̀sẹ̀lẹ̀ kà á gbà lọ́wọ́ mùmínì. pé ẹ̀sìn Ọlọ́run pàtàkì ju gbogbo nǹkan bá ń lọ, yóò tó a máa ti bẹ̀ máa tó máa fi sí kíni máa fi tẹ́wọ́ sọ Ọlọ́run. ẹmọ ìyá mi, Khansa yìí
arábìnrin tá ń sọ yìí ìjẹ́lẹ̀ ẹ̀mọ̀ yìí pé àwọn ọmọ ìyá rẹ̀ méjì kú wọ́n ń pè kan ní Sakhar ẹnìkejì jẹ́ Muawiya obìnrin sì bẹ̀rẹ̀ sí máa kọrin nítorí wọn ọkọ̀rin tó bá kọjá lọ yọ́mọ̀ kọrin yọ́mọ̀ fita ní kọrin àwọn ọmọ ìyá rẹ̀ méjì tó kú pàtàkì jùlọ Sakhar torí pé Sakhar yìí ọmọ ìyá ẹ̀ ni ó nífẹ̀ẹ́ sí kálíbì ìnáwó ni mashallah wọ́n náà jọmọ̀ ìyá gidi fáwọn èèyàn rẹ̀ o wọ́n jẹ́ tọ́jẹ́ pé wọ́n nígbà tí nǹkan bá sọ kẹrẹ lọ́mọ ní àkótókù ẹ̀ tánsàfà lára rẹ̀ wọ́n jẹ́ wọ́n wọ́n ẹ̀ sí ọ́ tó bá láwọn mọ̀lẹ́bí bó ní ẹ̀dàpọ̀ ìjọkù sí ní ó wù mí kí n ṣe dáadáa kọ́ sọ̀rọ̀ tó dùn fún wọn bẹ́ẹ̀ lórí fúsà Khansa ọmọ ìyá rẹ̀ Sakharu wọ́n lákòólé àti dáadáa Sakharu wá kú ọlọ́run ṣàánú o gbogbo tí ń ṣàánú ọlọ́run bá ní ṣàánú àwọn náà o ṣàánú wa o ẹ wò nígbà tọ́mọ ìyá rẹ̀ kú Khansa ó sì bẹ̀rẹ̀ sí máa banújẹ́ tí bá ń lọ yóò máa kọrin yóò máa fi ọmọ ìyá ẹ̀ kọrin ọkùnrin tó pọ̀ orí tó pọ̀ jù lórí ọmọ ìyá rẹ̀ Sakharu náà ni yóò máa kó pé ìwọ̀n tí ń kọ̀ọ̀kan ó ní pé àìnà Yajuda wala tajmuda alatabukiya ni li Sakhari nada ọkùnrin tó pọ̀ bá ń lọ ó tó di àkótọ́ pé ètò gbajúmọ̀ táwọn èèyàn máa kọ ó ní pé ìdákírù ní tolóró ṣàmúsì Sakhara wà á dékúrò lè kó lè gbóró bí ṣàmúsì wàláwòlá kẹfìrọ̀ tó lè bá kí nà áwòlì aláìkẹwà ní ìmúlákọ̀tà tó náà fún sí aláìkẹwà ní ìmúlákọ̀tà tó náà fún sí. ó ní pé tóòrùn bá yọ ọmọ náà tí ọmọ ìyá mi Sakharu tó já láàánú mi kódà tó tó di pé òòrùn tó wọ̀ náà o ilẹ̀ tí ìrántí ju ọmọ ìyá mi Sakharu tó pò ní máa ṣe ìkẹ́ fún mi ọmọ ìyá rí tí mo ní ní ìrí mẹ́yì ó ti wá bà mí nínú jẹ́ tó tí ìrí Sakharu mọ́ o ọ̀làwọ̀lá kẹfìrọ̀ tó lè bá kí náà haoli aláìkẹwà lápọ̀tà tó náà fún sí tí èbá ṣe wípé níbi tí ìbànújẹ́ rẹ̀ wà tó ń dà láàmú tó ń wò rọ́mọ ìyá mi Sakharu mọ́ nítorí ìbá ṣe ni wọn ìbá para àwọn ní ṣùgbọ́n o àwọn tí irú ẹ̀ ṣẹlẹ̀ sí náà tàbí àwọn tó jẹ́ pé tí wọ́n tó jù tòun lọ òun gbọ́ tí wọ́n kú yípo òun náà tó pé wọn náà ń sọ pé ẹni wọn tí wọn ò rí torí bẹ́ẹ̀ wọn ò para wọn ẹ̀wọ́n sẹ́ wọ́n tó pé ìbànújẹ́ kan bá ọlọ́run jẹ́ ìbànújẹ́ sí wa o mọ́ torí ẹ̀ para rẹ̀ òun ṣe bísẹ̀sì dàrú mọ́ torí ẹ̀ para rẹ̀ mọ́ torí ẹ̀ bọ́ọ́dọ̀ mọ́ torí ẹ̀ pokùnso gbà pé ọbàjẹ́ ni ọlọ́run sì tún ṣe àìmọye èèyàn tẹ́ pé nǹkan ti tán fún káyé gbà pé léyìí ó ti tán fún tẹ́ pọ́sẹ̀ bẹ̀rẹ̀ gbèsè ayé mi ni níbi wàhálà ni tí máa dìde ọmọ ìyá mi tí wàhálà bá ṣẹlẹ̀ sí yàn ó gbà fẹ́ dìde padà wọ́n ràn mí lọ́wọ́ ó bẹ̀rẹ̀ gbèsè ayé mi ó tún wá lè dáa ju ti àkọ́kọ́ lọ ọmọ ìyá mi para rẹ o lórí pé nǹkan ṣẹlẹ̀ ọlọ́run dúró obìnrin yìí ó ti ìbá ṣe pé òun rí pé ní tí ń ṣẹlẹ̀ yìí tó ṣẹlẹ̀ sóhun àwọn tó ṣẹlẹ̀ sí náà ń bẹ náà bá náà tí wọ́n yípo òun wọn ò torí ẹ̀ pokùnso wọ́n sì á padà òun torí ilé ìbí ẹmọ ìyá mi obìnrin yìí bá táwa ń sọ̀rọ̀ rẹ̀ yìí ẹ máa ewúrí payé máa ní o ọwọ́ bí àwọn ọmọ tó ní bí àwọn ọmọ mẹ́rin ọwọ́ ẹgbẹ́ o nígbà tó wá di pé ọlọ́run gbé àdébí ọ̀sán àṣálám tó lọ́n gbé dìde nínú àwọn tí wọ́n lọ bá àdébí àṣálám tí wọ́n fẹ́ di mùsùlùmí arábìnrin náà tẹ̀lé wọn wọ́n tẹ̀lé àwọn ìdílé kan tí wọ́n kúrò tí wọ́n tẹ́ pé inú wọn náà ló náà wà wọ́n lọ bá àdébí ọ̀sán àṣálám ó sì di mùsùlùmí ẹmọ ìyá mi ẹmọ ìwọ̀sẹ́ o ẹni tí ń sunkún ọmọ ìyá rẹ̀ tó kú òun rẹ̀ lọ́wọ́ rẹ̀ aláàánú ẹ̀ tí ò rí mọ́ ogun kan wá dé tí ń pè ní Maraka Qadisiyya láyé Umar radiyallahu ta'ala anhu Maraka tó Qadisiyya ẹmọ ìyá mi àwọn ọmọ mẹ́rin tí Khansa ò bí tí ò ní míì ló ní wọ́n máa lọ sógun ogun láàrin àwọn mùsùlùmí àtàwọn fúrùs àwọn kèfèrí ní ẹ̀fẹ́ jagun yìí ṣé wọ́n lè ṣe ọmọ tẹ́ ẹmọ́wọ́ ẹni tó kọ́ mọ aláàánú ẹ̀kú kò yé máa kọrin rẹ̀
ọwọ́ àdá àsìkò ogun ọmọ mẹ́rin tó bí wọn ní pé ẹni ẹ̀ lọ jagun wọn ní kó tó lọ wọn lè ọmọ mi ewúsẹ́ ọmọ mi tí ẹ̀mọ̀ pọ̀ lọ́wọ́ subhanahu wa ta'ala lè fẹ́ jagun fún ẹ̀sẹ̀ tọ́lọ́run sì lágbára ju táyé lọ o ẹ lọ kẹ ní sùúrù fọlọ́run ẹ mọ́ sàá níbi ogun ẹ gbà pé àlìjánnà tọ́lọ́run ṣe ládéhùn fẹ́ ń bá kú sójú ogun nǹkan tó tóbi ni o ó lóore ju ayé àti tí mẹ́ńbẹ̀ lọ o ẹmọ ìyá mi àwọn ọmọ mẹ́rẹ̀ ní mà lọ sójú ogun wọ́n mọ̀ kú bẹ́ẹ̀ nígbà táwọn ọmọ ìyá kú sójú ogun tí wọ́n bá kàṣà wípé àwọn ọmọ rẹ̀ mẹ́rẹ̀ rí wọ́n mọ̀ ti bógun lọ wọ́n mọ̀ ti kú sójú ogun ẹni tí ń sunkún ọmọ ìyá rẹ̀ kí ló wí kí lẹ́rù pé ó wí lélẹ̀ yìí yóò wí nǹkan mi tí ó wà lérò wa ni pé yóò sì wí àkànṣáwò sì wí ó ní alhamdulillahi alladhi sharrafani mo dúpẹ́ fọ́lọ́run alhamdulillahi alladhi sharafani bi istishhadihim wa arju an yajma'ani Allahu bihim fi mustaqbali rahmatihi mo dúpẹ́ fọ́lọ́run tí ó gbéyè fún mi pẹ̀lú pé àwọn ọmọ èyí wọ́n pọ́ sójú ogun mo dúpẹ́ fọ́lọ́run tó lọ ṣàánú mi pé àwọn ọmọ èyí wọ́n lọ sójú ogun apá sójú ogun Islam wa arju an yajma'ani Allahu fi mustaqbali rahmatihi wọ́n lọ́ọ́ bá jẹ́ kí kó mi jọ pẹ̀lú wọn ní àlìjánnà o ẹwọ́sẹ́ ọmọ ìyá mi ta ló lè ṣe bá nù wà pípa ìmọ̀ nínú ẹ bá jẹ́ mọ́ mi ní gidi ọgbọ́dọ̀ dúró tọ́lọ́ dáadáa àwọn táwa ní ìsìn báyìí jẹ́ kí mọ́ ni wọ́n kó strong ẹ mẹ́jọ jẹ́ pé nǹkan kékeré kan lásán látòlẹ́ àdìkẹfẹ́ rí lọ́bàkùnrin bá ní ìmọ̀ ní ìjẹ́ o aqulu ma tasma'un wa astaghfirullaha li wa lakum min kulli dhanbin fastaghfiruhu